òun ló introduce mi sí bàbá ẹ̀ ó wá ní kí n fi bàbá ẹ̀ lẹ́ni sí nígbà tó ń dùn mọ́ mi ṣe possible ni wàhálà ìwọ ti máa ń ṣe tipẹ́tipẹ́ àmọ́ ilé ìbọn máa fi ṣàṣe mọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọmọ tájọ wà ní school ló ti introduce sí bàbá ẹ̀ bẹ́ẹ̀ ni tí jáde bá ti wá sínú campus bàbá ẹ̀ ó ṣáà máa make sure pé ó introduce ẹnìkan sí bàbá ẹ̀ ni ó ní introduce mi sí bàbá ẹ̀ o àǹtí Ṣeun ó wá ń sọ nísìnyí wípé kémi fi bàbá òun sílẹ̀ nígbà tẹ́mi yẹn ń join bàbá ẹ̀ lọ́wọ́ ló ní kémi fi bàbá ẹ̀ sílẹ̀ èmi ò jẹ́ lẹ́jà tí bàbá ẹ̀ sílẹ̀ o nítorí pé ọrùn ṣùgbọ́n ní àparò mi kú sí. ó ti try láti gbé àwọn obìnrin míì fún bàbá ẹ̀ lẹ́yìn ìgbà tí èmi àti bàbá ẹ̀ jọ wà papọ̀ láti jẹ́ pé bàbá ẹ̀ bójú kúrò nínú ọ̀dọ̀ mi àmọ́ gẹ́gẹ́ bí ọmọ tó mi rẹ̀ ṣe tó dẹ̀ mọ̀ wé yes bàbá ẹ̀ ò dé ṣe láláì mọ́ dé ọ̀dọ̀ mi láàrin ọ̀sẹ̀ kan story time. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò Gbentorí Reality Show arábìnrin kan ló sọ lé fún mi ó kọ́ ni pé kí n fi bóun sọ fi cars cross ni pé kí ẹnikẹ́ni má fi òun ṣépè tàbí kí wọ́n máa fi àwọn òbí òun ṣépè o ó ní wípé ọ̀rẹ́ òun ni gẹ́ yìí ó ní òun mọ̀ pé dáàdi ẹ̀ gbé lọ́wọ́ díẹ̀ ó ní dáàdi ẹ̀ ti ṣe kánsílọ̀ rí yọ́n ti ṣe kínní rí iṣẹ́ olóṣèlú ní bàbá ẹ̀ wà òkè gan náà ṣokó gbà gan bẹ́ẹ̀ yẹn o bàbá ẹ̀ wà òkè yẹn náà jẹ́ ń tajà nínú ọjà kan yẹ́ẹ̀ máa ń ta rice ẹ̀wà ìlùbọ́ bọ́ọ̀kì mi yẹ́ẹ̀ máa ń tà lọ́kọ̀ bí ṣọ́ọ̀bù mẹ́ta yẹ́ẹ̀ ń lò nínú ọjà Mile 12 kan náà ẹ wá wí kìlọ̀ wọ́n yà ilé ìlùbọ́ Mile 12 káàkiri kò sí nǹkan tó kàn mí èmi kàn dárúkọ ibì kan ni ó ní báwo ló ṣe bẹ̀rẹ̀ ó ní gẹ̀ yìí kì í ṣọ̀rẹ́ òun pàṣẹ ìbẹ̀yìn àwọn ò kì í ṣọ̀rẹ́ but àwọn mọ́ra rí cosmate òun ni so àwọn ò kì í ṣọ̀rẹ́ àwọn kálukú wọ́n ní àwọn ọ̀rẹ́ tí wọ́n àwọn òjò ń jókòó síbì kan náà ṣàdédé ló sọ fún wípé my dad like you ó ní àǹtí Ṣe ó ní mi ò ní máa ń friend o ó ní òun sọ pé òun ò fẹ́ married man rí o bóyá kó nǹkan fẹ́ wọn láàrin oṣù mẹ́fà àwọn kálukú ṣera wọn lẹ̀ ó ní bò eléyìí báyìí bí ọ daddy likes me dádì ẹ̀ ó ní yẹn wọ́n like mi ó ní yẹn kò sí wàhálà òun dẹ̀ ni ó dẹ̀ ni pé ẹ má wọ́n rí i pé my daddy is a good guy ṣe kìíní kan you go like him nígbà tó ń rí jáde òun gbà this your daddy ó ní yẹn ó ní òun kọ́ ní first born wọn gan o pé òun ni second born pé ẹ̀gbọ́n òun ọkùnrin pé wọ́n ti ṣetán pé wọ́n sí Nàìjíríà wọ́n wà ní UK this my dad ọmọ ṣe kìíní kan tó ló máa ń ṣe òrè tí ò ní ìbò àǹtí Ṣe ń bá accept èmi àti ẹ sọ̀rọ̀ ju tó gbọ́ bí kókò báyìí toast me I like you you are good ó fine gan o ṣe kàn sọ fún ẹ rí pé you are black beauty òun jẹ́ ní pé thank you sir ó jẹ́ ní káwọn wọlé káwọn lọ ṣe kí ni ó ní pé ó jẹ́ kó ń gbé báàgì òun gbókàn ní gbókò wọn á bẹ́lájì òun like òun pé òun lọ ra nǹkan tà ni òun fi wọlé ó jẹ́ kó ń gbé báàgì ó ló òun dẹ̀ wọlé òun gbé báàgì òun náà gbé báàgì ó jẹ́ kí ó jẹ́ lọ nígbà tí àwọn jẹ́jọ lọ nínú mọ́tò àti òun àti bàbá àti òun náà jọ lọ so bàbá ẹ̀ ló drive ó ní kó jókòó síwájú gẹ́gẹ́ lédi ẹ̀ jókòó sẹ́yìn wọ́n á ní àyè bó ṣe fine kéde kan lébi my step mom kéde kan ó ìyá òun gbogbo àtọ́ ń sọ̀rọ̀ yìí òun tẹ̀ mọ̀ pé ó ní ìyá o kẹ máa wo ibi tó máa ti jẹ̀bi bẹ̀ kẹ dáhùn lẹ́bi o òun ò tiẹ̀ mọ̀ pé ó ní ìyá gbogbo táìmù tó ń sọ̀rọ̀ ẹ̀ ó lọ́ wá sọ pé ẹ gbà mí torí Ọlọ́run ṣé nǹkan báyìí tún ṣẹlẹ̀ ó tún gbé ọmọ fún dáàdì ẹ̀ ó láǹtí Ṣeun ó ní mo aṣáájọ sọ̀rọ̀ kíní kan gbá kan kò bàbá sásùn ó ní àjọsọ̀rọ̀ tá a fi dé ibi tá à ń lọ nígbà tá a débẹ̀ itri ni àbọ̀lẹ̀ àwọlé ó ní gbàtọ́ bọ́lẹ̀ kó sáré bọ́lẹ̀ ní let me open door for you bí eré my step mom ìyàwó kékeré dájì mi ẹ̀jẹ̀ abẹ́rẹ́ pé do you accept tó ní I accept mo fọwọ́ sí mo fẹ́ ẹ̀rọ sí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe fún gbogbo obìnrin tó bá fún bàbá ẹ̀ náà nìyẹn báyẹ̀ ti dó wọn tọ́tọ́ ṣe jẹ́ ó máa ṣí wọn lẹ̀ tí ó ń ṣe méjì tí ó ṣe méjì tí ó ṣe mẹ́ta tí ó ṣe mẹ́rin tó máa ń gbé fún bàbá ẹ̀ ní gbogbo tó kódà nínú àwọn ọ̀rẹ́ àwọn bíi méjì gan táwọn èèyàn tó tún bára wọn jà story ń bọ̀ ẹ sọ pé ó náà jìn gbogbo pátá ni màá sọ fún yín ó ní story yìí ẹ máa rí wò lórí Ó Gbẹnu Tán show lórí YouTube orí Facebook Ó Gbẹnu Tán show ẹ sáà click Ó Gbẹnu Tán show sí orí Facebook yín tàbí orí YouTube yín ṣe mọ̀ pé bíbá yìí wọn ní gbà 5 minutes lọ but lórí YouTube a máa gbé síbẹ̀ bí 10 minutes so
ẹ ṣe 10:30 sí wa. Ó ní àwọn ṣàdé ìtú yẹn o, àwọn wọlé, ó ní oúnjẹ ṣe kíní kan, wọ́n dẹ̀ gbé oúnjẹ fáwọn, àwọn jẹun kíní kan. Ó ní dáàdi mi ẹ gbóúnjẹ sí ìyàwó yín lẹ́nu. Òun kàn rẹ́rìn tóun ní pé so fast. Wọ́n dẹ̀ ṣe ògbẹ́ tán. Wọ́n lọ drop òun nílé. Ìjọ́ kìí ẹ̀ pé òun pé báwo ni do you enjoy your service today? Òun ní òun enjoy. Wọ́n ní pé báwo ni journey òun jọ Sunday? Òun ní òun ò lọ síbi kankan. Pé ṣé kò sí? Wọ́n náà bọ́ wá pick àwọn máa jáde àwọn nice time. Wọ́n ní kò sí problem. Wọ́n dẹ̀ ní kò send account number. Oúnjẹ iná tóun lọ́nà ní kò send account number. Òun send account number. Dájẹ́ sí 120 sóhun. Òun kò 120. Bàbá yìí náà try. Òun ní wọ́n ṣe. Wọ́n ní pé okay pé kò send account number. Wọ́n ní pé ó ní àwọn òfìsí beneficiary níjọ́ yẹn pé kò send account number. So àwọn lè hàjẹ́ sí beneficiary. Ó lóun dẹ̀ send account number sí wọn. Ó lóun dẹ̀ ṣe owó sóhun. Ó dájẹ́ ṣe 150 sóhun again. Nígbà táwọn dé school. Nígbà tí lẹ́yìn ìgbà ní ìgbàjọ́ tó ń pè òun yẹn, òun á lọ sí school àtòun dé school. Ìkan náà àwọn ọ̀rẹ́ wa bọ̀ òun wípé wípé dáàdi kìíní player mà ni wọ́n. Wípé kó tó pé ẹni tó tẹ̀ máa dúró tì yàn ọdún méjì ní ṣe bí àṣọ pé àyẹn yìí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí báyìí gbó kọ́bọ̀ òní dígbà lọ́wọ́ wọn mọ́. Àwọn tún máa gbẹ́lómi fún wọn ni pé bá ṣe ń ṣe ni bàbá àtọmọ ní just like that. Wọ́n ní tó bá tẹ̀ bóun sílẹ̀ ẹ̀kọ́ tí wọ́n bá ṣe normal fún wọn. Wọ́n ti try náà kí ó tó ti pé ìbálòpọ̀ wà ní àárín àwọn méjèèjì so òun ò feel bad. Ó ní ìgbà yẹn ọ̀rẹ́ ẹbí méjì kan tó wá bá wọn pé ọ̀rẹ́ gẹ́gẹ́ náà ni pé àwo kíndìnkò wọn tẹ́gbẹ́jà kan gbé fún wọn gbé lágbẹ́jà fún wọn pé bó ṣe wà gan kó tó rọrẹ́ ẹ̀ tímọ́tímọ́ tí wọ́n bá tún láìkọ̀ ọ̀rẹ́ wọn tún gbé fún wàá rí èwo nìyẹn wẹ́n ìṣẹ́ náà ló fà tí ẹ̀yin méjì tẹ̀jẹ́ ọ̀rẹ́ méjì tẹ̀fẹ́ lọ ń déètì ọkùnrin kan pé ṣe bó lówó lọ́wọ́ ní so don't complain ló ń ṣàṣọ bẹ́ẹ̀ òun ò torí ẹ̀ bá wọn di ọ̀rẹ́. Ìjọ́ kejì bó ṣe rí òun ní school òun kí good morning òun lọ. Ó ní ó wò bí ká àmàjọ ṣe kíndìnkò òun ò ṣe bẹ́ẹ̀. Òun ṣáà lọ sínú ibi tó ń jókòó sí àwọn iṣẹ́ wọn gbà tó ń close. Wọ́n ní dájú ẹ̀ pé òun pé báwo ni òun ní pé òun ti close òun lọlé pé síkídẹ́rọ̀ àgbẹ̀ ọ̀ ní rárá ẹ má wọrí òun máa lọlé tóun òun jẹ́ lọlé. Ó ní lẹ́yìn ìgbà yẹn so òun àti ẹ̀ wá ṣe hi ni wọ́n dẹ̀ kó yẹ wọn pé ẹni tó wà láàrin mi àti mi ìfẹ́ kí ọmọ yín kó máa pork nose jù kó máa get into it jù. Ọmọ mi ni ó understand mo mọ̀ pé ó understand. Ọjọ́ Sunday yẹn tí àwọn jọ lọ tí wọ́n á gbé àwọn jọ lọ sí tree àwọn ṣọgbẹ́ the next time àwọn land hotel. Ìgbà táwọn débẹ̀ òun sọ fún wọn pé I can't have anything to do with you now. Ó sọ pé why? It's not because of anything. Mi nǹkan wà láti bá yẹn náà àjọṣepọ̀ báyìí. Ó ní máa yẹn beg àwọn ó bẹ̀ àwọn bẹ̀ wọ́n ní no. Ó ní ó bẹ̀ òun òṣùpọ̀ rárá ìdí báyìí ní ìkọ̀kọ̀ pọ̀ nísìn pé kò ṣe pé bí àwọn ò lè wáyé tó wọn ò ní dóyin wọ́n máa dóyin bọ̀ òun ò ní bóun ṣe wà yẹn òun ò lè báyìí ní ìkọ̀kọ̀ for now àfi kẹ́ calm down. Ó sọ pé yes you have to calm down. I am not interested to have anything to do with you today because òun ò prepare pé òun fẹ́ wá ṣe nǹkan báyìí lẹ́nu. Ó ṣe ogún nítorí prepare let me just come out to you straight. Òun menstruate. Ó ní àǹtí ṣe ó ní mi ò menstruate. Ó ní but mi ò tí ì fẹ́ bá máa yẹn sùn. Tó ṣe pé bá ti bá òun sùn pé òun ò ní gbà lọ́wọ́ ẹ̀ mọ́ so òun ò tí ì fẹ́ bá sùn. Òun ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn tó ń ṣe táwọn ṣàwọ́sà lọ drop òun pé no problem can you kiss me can make me come no problem. Òun dẹ̀ fún ní head. Ó ní bí head yẹn ni wà láti bẹ̀rẹ̀. Òun fún ní head tó kún tó òun bá wọn ṣeré gan. Àwọn jẹ́tara wọn fún ní kinní kan. Ó ní okay let me just suck you. Pé kò ń jẹ́ kóun mú ọyàn òun ó sọ pé kò sí wàhálà tẹ́kọ̀ ẹ fẹ́ mú ọyàn mi ni kò sí problem ọyàn mi wà available pọ̀ pé bí kájọ ní nǹkan papọ̀ òun ò tí ì rí òun ṣe menstruation lọ́wọ́ ó ní ó dẹ̀ ṣe bí àwọn ọjọ́ ó kàn ẹgbẹ̀dọ́ ẹ̀bà tiẹ̀ lọ ó lọ drop òun ó dẹ̀ bá tiẹ̀ lọ lẹ́yìn ìgbà yóò máa pè òun you are so good àti kíní kan náà ti ṣeun ó ní mo gbé débẹ̀ mo fẹnu mi gbé débẹ̀ ó ní mi tí gbé débẹ̀ dé sálẹ̀ o òun á pípẹ́ pé wọ́ mo ní kí lẹ fi pípẹ́ ó lóun ṣáà pípẹ́ ó ló wá di ọjọ́ táwọn jọ conclude pé àwọn máa jọ yọra wọn ọjọ́ yẹn ó pè òun pé báwo ni kí kò ní no problem ó wá gbé òun lọ sí hotel gbé táwọn wà bẹ̀ àwọn náà máa sùn mọ́júmọ́ ni táwọn ṣe débẹ̀ ó bóun láti ṣepọ̀ lẹ́ẹ̀kan kọ́ọ̀lù wọlé ó ní òun bọ̀ pé òun lè padà oúnjẹ má padà wá just make yourself comfortable order ẹni tó fẹ́ order tell me I'm going to pay the bills ó jáde nígbà tó di bí ọwọ́ 9 o'clock àbí 10 o'clock oúnjẹ ti wá sórí bẹ́ẹ̀dì oúnjẹ ti sùn ó lẹ́ẹ̀kan náà ló bóun sùn kó gbọ́ knock ní dọ́ọ̀hún ni kò wí knock